Aláròyé máa wí o. Nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan, àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta gún Abdullahi lọ́bẹ pa nílọrin. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fi ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara ṣe ibùjókòó ti pàṣẹ pé kí wọ́n lọ ju àwọn afurasí mẹ́ta kan, Azeez Àṣàkẹ́ tí wọ́n ń pè ní Olóńgbò, Fatayi tí wọ́n ń pè ní Stanwell àti Ọlá tí wọ́n ń ta igbó tí wọ́n tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ṣàhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé lórí ẹ̀sùn ìpànìyàn àti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n fi kàn wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá ti Kwara ló wá àwọn afurasí náà lọ sílé ẹjọ́ tí agbèfọ́ba Sergeant Sekunda ṣe aṣojú fún wọn. Nígbà tó ń sọ̀rọ̀ ní kóòtù, Sekunda ní àwọn afurasí yìí ni wọ́n déédé lọ ṣe àkọlù sí olóògbé àtàwọn mẹ́ta míì tí wọ́n wà lórí ọ̀kadà lẹ́yìn èdè àìyedè tó wáyé láàrin wọn. Ó tẹ̀síwájú pé Olóńgbò ló gún olóògbé Salman Abdullahi lọ́bẹ nígbà táwọn ikọ̀ rẹ̀ méjì yòókù ṣá a ládàá títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ tí wọ́n sì fi í sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Agbèfọ́ba ní Olóńgbò fúnra ẹ̀ ti jẹ́wọ́ lásìkò tí ìwádìí ń lọ lọ́wọ́ pé iṣẹ́ igbó títà lòun àtàwọn ẹmẹ̀wà òun tó ti sá lọ báyìí yàn láàyò. Bákan náà ló ní àwọn tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ. Sekunda wá rọ kóòtù pé kó fi afurasí náà pamọ́ sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí ìwádìí yóò fi parí táwọn yóò sì fi rí àwọn afurasí méjì yòókù tó sá lọ mú. Ṣùgbọ́n agbẹjọ́rò àwọn afurasí ọ̀hún, amòfin Tóyìn Ọ̀nàlápọ̀, rọ adájọ́ kó gba béèlì oníbàárà òun. Onídàájọ́ Adéníyì kò gba ẹ̀bẹ̀ agbẹjọ́rò àwọn afurasí ọ̀hún. Ó ní ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe èyí tílé ẹjọ́ lè gba béèlì rẹ̀. Ó wá pàṣẹ pé kí wọ́n jù wọ́n sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n Òkè Kúrá nílùú Ìlọrin. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ míì ọjọ́ rẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.